ẹ̀yin èèyàn mi gbogbo wa la mọ wòlíì Násírù tó jẹ́ pé wọ́n máa ń sọ àsọtẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àsọtẹ́lẹ̀ yìí ló máa ń ṣẹ o. Ẹ wo àsọtẹ́lẹ̀ fún 2026 tó rèé o. Mo gbàdúrà fún gbogbo àwa tá à ń wo fídíò yìí, àsọtẹ́lẹ̀ ibi kò ní ṣẹ mọ́ wa lára. Tire tó wà nínú ẹ̀ ni kó jẹ́ tiwa. Àsọtẹ́lẹ̀ lórí àwọn ọba, àsọtẹ́lẹ̀ lórí àwọn ìdílé, àsọtẹ́lẹ̀ fórílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀ náà lẹ máa rí wò nínú fídíò yìí. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wò ẹ kílíkì lórí subscribe button, ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe, lágbára Elédùmarè ẹ ò ní fi gbé ọmọ sí o. Ó yá ẹ jẹ́ ká lọ wò. Ọ̀pọ̀lọpọ̀ adé ọba tí ó ń fẹ́ lójú ọ̀run lójijì tó pòórá. Mo béèrè, Olúwa, kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tó mú mi rí? Ọba àwọn ọba sọ fún mi pé kí n sọ fún gbogbo àwọn orí adé, káwọn ọmọ Ọlọ́run bá mi pín mẹ́sẹ̀gì yìí sáwọn orí adé, kí wọ́n lo adé wọn ní ọjọ́ kìíní, ọjọ́ kejì àtọjọ́ kẹta, kí wọ́n lo ìṣẹ́jú 12 àbí 9 kí wọ́n fi gbàdúrà ní òru àti ọ̀sán kan lọ́jọ́ 3, kí wọ́n fi gbàdúrà pé orí ìtẹ́ mi o, wọn ò gbọ́dọ̀ dùn o ní ọdún 2026. Ìtẹ́ mi ò gbọ́dọ̀ di ìtẹ́ tí ẹlòmíì yóò jọba lé lórí. Ìtẹ́ mi ò sì gbọ́dọ̀ ṣófo. Wọn ò gbọ́dọ̀, ayé ò gbọ́dọ̀ dárò lórí ìtẹ́ mi. Jùlọ o, ìtẹ́ àwọn o, lábẹ́ bó ti wò ó rí, Olúwa gbọ́dọ̀ jẹ́ kí àlàáfíà ó jọba láti ìbẹ̀rẹ̀ dé òpin. Kí wọ́n dẹ̀ rí dájú wípé ní ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, kí wọ́n pín omi fún àwọn ẹnikẹ́ni tó bá wá sí ààfin, kí wọ́n pín omi fún wọn káwọn èèyàn mu omi. Ní èkejì, kí wọ́n ta àwọn opó lọ́rẹ, kí wọ́n ta àwọn ọmọ aláìní lọ́rẹ, kí wọ́n dẹ̀ ta arúgbó lọ́rẹ. Olúwa àwọn ọmọ ogun sọ pé ọ̀fọ̀ lórí àwọn ọba tí 2026 fẹ́ mú lọ, pé ọ̀nà àbáyọ tó ń fi yí dànù nìyẹn o. Tó bá dẹ̀ di on the 1st, 2nd, 3rd ní ìṣọ́ òru aago 11 sí aago 1 lórí iṣẹ́ àwọn ọba yẹn, màá ṣe èyí tí Olúwa ní kí n ṣe fún wọn ní inú program. Thank you, God bless you. Eléyìí fún àwọn ọba tí Olúwa ní kí n sọ. Èkejì tí Olúwa ní kí n sọ, gbogbo àwọn abiyamọ lélẹ́yìí, gbogbo àwọn abiyamọ lélẹ́yìí. Ọba àwọn bá ní ká kọ orúkọ àwọn ọmọ wa sínú Bíbélì. Àwa tá a bá dẹ̀ kí n ṣe Kìrìsìtẹ́nì, ká kọ orúkọ àwọn ọmọ wa sínú ìwé. Tí ó bá ti di 1st, 2nd, 3rd January, ká nà sókè ká fi gbàdúrà. Tó bá di 1st, 2nd, 3rd February, ká gbàdúrà sórúkọ yẹn. Tó bá di 1st, 2nd, 3rd March, ká ṣe fún oṣù 3 fún àwọn ọmọ wa. 2026 mi ò ní gbọ́mọ sí o. 2026 ìdádúró, ìdíwọ́, ogun kò ní jẹ́ tàwọn ọmọ mi o. 2026 ogun táwọn ọmọ mi jà kò gbọ́dọ̀ kọjá ọdún yìí lọ, wọn ò gbọ́dọ̀ já mọ́. Kí wọ́n sọ àsọtẹ́lẹ̀ sí orúkọ yẹn, kí wọ́n wá anoint àwọn orúkọ ọmọ yẹn. Táwòrán rẹ̀ bá dẹ̀ wà lọ́wọ́ wọn, kí wọ́n anoint ẹ̀. Eléyìí ọba àwọn bá ní kí n sọ fún gbogbo àwa abiyamọ. Nọ́mbà 3 tó jẹ́ ti gbogbo àwọn àyànfẹ́ t'Olúwa ní kí n sọ o fún àwọn ọmọ Ọlọ́run. 1, ẹ gbọ́ eléyìí. Mo rí àwòrán ìgbéyàwó tó pọ̀ ní hall, àwòrán àwọn ìgbéyàwó, fọ́tò àwọn marriage tó pọ̀ ní hall ńlá. Ní òjijì mo rí pé àwọn hall yẹn, àwòrán yẹn, àwọn àwòrán obìnrin wá ń ya dànù, ó wá ń ya kúrò lára tí ọkọ, ó wá ń fò lọ́run, ó ń fò lọ. Ọlọ́run àwọn ọmọ ogun sọ pé ikú àwọn obìnrin máa pọ̀ ní 2026. Especially kí ọ̀tá ìyàwó kú, kọ́kọ́ wà, kẹ́lòmíì ó wá máa kó àjọ ìyà tí obìnrin ti jẹ. Gbogbo àwọn obìnrin
tó wà nílé ọkọ tó bímọ àti tí ó wà nílé ọkọ, Ọlọ́run àwọn ọmọ ogun rán mi sí yín o. Ẹ gbàdúrà yìí o. Èkíní, àwa tí a wà ní ilé ọkọ, kí a dùbúlẹ̀ lórí ká sùn sórí ibùsùn, kí ọkọ wa di ọwọ́ wa mú kó gbàdúrà fún wa. Either on the 1, on the 3, on the 7, on the 9, on the 12. Ká dùbúlẹ̀ sórí bẹ́ẹ̀dì báyìí kọ́kọ wa ó gbàdúrà fún wa. Lẹ́yìn àdúrà yẹn kí ní ìgbà tá a bá parí ẹ̀ kí ọkọ wa wá gbàdúrà fún wa, káwa náà wá gbàdúrà. Tí wọ́n bá ti parí àdúrà yẹn ká dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run pé Olúwa, ọdún 2026 kò gbọ́dọ̀ mú mi kúrò lákàtà àwọn ọmọ mi, kò sì gbọ́dọ̀ mú mi kúrò ní ayé, kò gbọ́dọ̀ mú mi kúrò ní ibùjókòó mi o. Tí tó bá wá jẹ́ni tí ò lọ́kọ, kí àkọ́bí ọmọ rẹ̀ ó gbàdúrà fún, ádà lórí fóònù ni o àbí anyway àbí ìkankan, kó ṣàgbàdúrà fún. Tí a bá dẹ̀ rí pé a léètì ká tó rí mẹ́sẹ̀gì yìí, tí a bá lè ṣe ní January, ẹ jẹ́ ká ṣe ní February àbí March, yẹn ni pé bóyá mẹ́sẹ̀gì gẹ̀ẹ́tì wá pé a léètì. Bí on the 12 bá ti kọjá ká tó rí mẹ́sẹ̀gì yìí, any date tó bá ti ní 1 sínú ká ṣe, bóyá 11, tó ní 2 sínú bóyá 12, tó ní 3 sínú, tó ní 7 sínú, tó ní 9 sínú, tó dẹ̀ ká ṣe bẹ́ẹ̀. Olúwa yóò wà pẹ̀lú wa. Eléyìí ti àwọn Ọlọ́run ò ní jẹ́ ká rí ogun ikú ìyàwó. Ogun ikú ìyàwó lolúwa ní kí n torí ẹ̀sọ́ lè fún gbogbo kọ́lọ́run bá wa mú kúrò. Eléyìí bákan náà fún gbogbo àwọn àyànfẹ́. Àwọn ọkùnrin ló leléyìí. Mo rí àwọn ọkùnrin tí wọ́n wà lórí ẹṣin tí wọ́n dẹ̀ wà lórí ẹ̀yẹn inú igbó ló wà. Pẹ̀lú bí wọ́n ṣe ń gbìyànjú tó lórí ẹṣin yẹn kí ẹṣin yẹn jáde sí ìlú, ẹṣin yẹn wà lágídí kò jáde. Mo wá béèrè, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ? Ọba àwọn bá sọ fún mi wípé àwọn ọkùnrin tí mo rí tí wọ́n wà lórí ẹṣin tí wọ́n dẹ̀ wọ aṣọ tó dáa ṣùgbọ́n tí wọ́n wà lágídí, tí gbogbo ohun tó yí wọn ká tó já nínú igbó yìí, pé àwọn ọkùnrin tí wọ́n ń gbé ìyàwó sílé tí wọ́n sanwó orí wọn. Ipe tí agíjù tí mo rí yẹn túmọ̀ sí ìdíwọ́, ìdènà kí nǹkan dojúrú. Pé àwọn tí mo dẹ̀ rí pé bí wọ́n ṣe wà ní orí ẹṣin yẹn, wọ́n ń sunkún wàràwàrà. Ọlọ́run àwọn ọmọ ogun sọ fún mi, ẹ̀yin ọkùnrin tí ẹ fẹ́ ìyàwó ṣùgbọ́n tí ẹ sanwó orí ẹ̀, lábẹ́ bó ti wọ́n orí ní ọdún 2026, ẹ gbé ìgbésẹ̀. Olúwa ní kẹ́ lọ sanwó orí ìyàwó yìí nítorí ọjọ́ ọ̀la, kí ó má bàa di àbámọ̀ kẹ́kùn yẹn. Èkejì, nítorí kí ogun ìdíwọ́ ìdènà lè ṣẹ. Ẹ̀kẹta, kí ọ̀nà lè là. Gbogbo ohun tó túmọ̀ tí agíjù túmọ̀ sí nínú ìrìnàjò wa kọ́lọ́run mú kúrò, àti lórí àwọn ọmọ yẹn tí a bí pẹ̀lú obìnrin yẹn. Bí a bá wá rí pé eléyìí sóhun Olúwa o, kì í tí mo fẹ́ sọ yìí. Bí a bá wá rí wípé ìkan ó le díẹ̀ fún ti ìgbéyàwó, then ẹ jẹ́ á ṣe ìgbéyàwó bòkẹ́lẹ́, ìgbéyàwó bàbá ọmọ mo sanwó orí yín, kí a mú ohùn Olúwa wá sí ìmúṣẹ. Olúwa yóò ràn wá ní ọwọ́. Ní ìtẹ̀síwájú, ẹni tó ní ayé àtọ̀run ní kí n sọ fún gbogbo ẹ̀dá tó máa ń fi lóòní ṣe iṣẹ́, tó jẹ́ pé lóòní la fi ń gbéra láti wọnú iṣẹ́, láti ṣiṣẹ́ business wa ní ọdọọdún. Ọba àwọn bá sọ pé èkíní ní ọdún yìí, tí a bá ti fẹ́ gbé ìgbésẹ̀ ohunkóhun, kí a má pariwo rẹ̀ sí gbogbo ayé, kí a rí pé a ti gbé dé ibì kan, ó ti ń yọrí ká tó sọ. Kì í dẹ̀ ṣe gbogbo èèyàn. Èkejì, èyí tó léwu ń bẹ, first, second, third, tá a bá máa gbé ìgbésẹ̀ yẹn, a gbẹ́dọ̀ bọwọ́ ènìyàn, handshake ní first, second, third. Ẹ̀kẹta, kí a ṣoore fún aláìní, opó àbí abarapá, ìyẹn ni àwọn tí ara rẹ̀ ò pé, kí a ṣoore fún wọn. Ní ẹ̀kẹrin, Olúwa ní ká anoint ìtọ́wọ́ wa, orí wa, ẹsẹ̀ wa fún àwọn ọ̀ka yẹn. Ọba àwọn bá ní òun máa lo ọdún yìí láti mú ogun káfí kan máa yí kan kó máa mú kúrò nínú ayé wa. Àwọn ti gbogbo àgbáyé
finally olúwa dẹ̀ sọ pé gbogbo àwa tá a bá fi lónìí ṣiṣẹ́ pé ká má lọ síbi ìsìnkú o ní àárín oṣù méjì mẹ́ta tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ no matter bó ti hùn kí òkú yẹn súnmọ́ wa tó olúwa yóò wà pẹ̀lú wa. Eléyìí general revelation lélẹ́yìí eléyìí ọba àwọn ọba ó lè àwọn èèyàn lè wọ́n lè sọ ọ̀kan mi o ṣùgbọ́n ọba àwọn ọba ní kí n sọ fún wa o olúwa wí pé kí a lọ ra ọṣẹ joy ọṣẹ tán kọjọ́ èsì tí a bá dẹ̀ wà nílùú tí í ṣe nàìjíríà tí a máa bá a ṣe fẹ́ rí ọṣẹ joy kásàrí pé àwọn tó bá rí ọṣẹ joy yẹn kí wọ́n ra ọṣẹ joy yẹn olúwa wí pé ká gbàdúrà sí i ní ìwẹ̀ àkọ́kọ́ tí a bá wẹ̀ lọ́dún kó jẹ́ ọṣẹ joy yẹn la ó fi wẹ̀ ohun tá a bá dẹ̀ fi wẹ̀ ká má fi kankan sí ká fi wẹ̀ pẹ̀lú psalm 51 psalm 19 psalm 114 ká fi gbàdúrà fún wa àtomi yẹn káka tá a bá dẹ̀ lè ka àwọn psalm wọ̀nyí ká gbàdúrà sínú omi ká fi ẹ̀jẹ̀ Jésù gbàdúrà ká dẹ̀ wẹ̀ àwa tá a bá àti gbogbo àwọn ọmọ Ọlọ́run tó bá dẹ̀ ní oore ọ̀fẹ́ ọṣẹ yẹn ìwẹ̀ àkọ́kọ́ wa ní 2026 kàkà psalm 51 psalm 19 psalm 114 kàkà sí ká fi gbàdúrà adẹ̀ tó lè ka psalm 23 sí ká fi gba àdúrà nígbà tí a bá fi gbàdúrà ká pe ẹ̀jẹ̀ Jésù sínú omi yẹn ká fi wẹ̀ ká dẹ̀ sọ fún Ọlọ́run Olúwa ìrìnàjò mi gbogbo ní ọdún 2026 gbé wọnú májẹ̀mú ayọ̀ ìyẹn nípa ti general revelation fún gbogbo àwọn ọmọ Ọlọ́run mo ti sọ fún wa pé ká kọrúkọ àwọn ọmọ wa eléyìí tí àwọn àyànfẹ́ mo ti bẹ̀rẹ̀ àsọtẹ́lẹ̀ tí gbogbo ọmọ Ọlọ́run báyìí ti yàtọ̀ sí personal eléyìí ti àwọn ìsọ̀rí ẹ gbọ́ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun eléyìí fún ti àwa ìránṣẹ́ Ọlọ́run mo rí pẹpẹ àga ìwàásùn ní ìta gbangba tó pọ̀ mo sì rí aṣọ àkísà tí ń sin lórí wọn mo wá béèrè Olúwa kí ni ìtumọ̀ ọba àwọn bá sọ fún mi pé ní ọdún 2026 àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí tú ẹ̀sìn wa dẹ̀ hàn ayé gbogbo ohun tí a ṣe ní ìkọ̀kọ̀ pátápátá yóò bí ẹ̀sìn tí gbogbo ayé yóò mọ̀ ìyẹn nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run lẹ́ẹ̀kejì mo rí àwọn ọba àwọn bá fi sọ pé kí n sọ ṣẹlẹ̀ yìí ọba àwọn bá ní ó fi lè hàn mí èyí tán ní kí n sọ fún gbogbo wa ni mo ti sọ yẹn níta àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a bá fẹ́ ẹ̀sìn tí a bá fẹ́ gbogbo ìkọ̀kọ̀ wa ká lọ yí padà kí àánú lè ṣiṣẹ́ lórí wa àti iṣẹ́ ìránṣẹ́ wa àtijọ́ eléyìí Ọlọ́run fi hàn mí ni o wọn ní kí n sọ àwọn wọ̀nyí o Olúwa fi hàn mí mo sọ kí gbogbo wa lè jọ gba àdúrà. Number 1 mo rí Trump pẹ̀lú àsíá Nàìjíríà lórí àga ó jókòó lórí àga tí wọ́n fi àsíá Nàìjíríà tẹ́ bàbá wa Tinubu dúró sí ẹ̀gbẹ́ ìgbà tí ó pẹ́ àti àga àtàsíá Nàìjíríà ó dẹ̀ gbé ó dẹ̀ lọ bàbá wa Tinubu wá sọwọ́ báyìí ó wá ń wò lọ kò sọ̀rọ̀ nígbà tí ó wọnú plane tó lọ tán bàbá Tinubu dúró síbi tó dúró sí mo wá béèrè wọ́n gba àmì yẹn Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ọba àwọn bá sọ pé ìrìnàjò tí Trump bá orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ òpin ẹ̀ ni mo rí yẹn o ìjọba Nàìjíríà ní àsíá yẹn àga yẹn ní ìjọba Tinubu ìrìnàjò tí Nàìjíríà bá Trump rìn Olúwa ní kí n sọ fún orílẹ̀-èdè yìí o wípé àdúrà wà lẹ́yìn ẹ̀ púpọ̀ o yóò léwu ní òpin o yóò kó bá ìjọba orílẹ̀-èdè yìí yóò dẹ̀ kó bá Nàìjíríà ẹ kọ sílẹ̀ kí àmì yìí. Number 2 tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kẹ́ ẹ bá mi mú dání mo rí ẹ̀jẹ̀ tó sàn láti inú igbó tó sàn wọ títì road tó tinú títì tó sàn
ìlú táwọn èèyàn bẹ̀rẹ̀ sí wo ẹ̀jẹ̀ yẹn irú àmì burúkú wo leléyìí ọba àwọn bá ní kí n sọ fún gbogbo ọmọ ọlọ́run kí a dìde àdúrà pé ṣé mo rí àwọn bandits tó máa ń gbé èèyàn powó yẹn pé wọ́n ti wà nínú ìgbìmọ̀ o wọn ò ní gbé èèyàn ká máa bèrè owó mọ́ o gbogbo àwọn tán bá ti kó tí àdúrà ọba lọ wọn máa pa àwọn èèyàn pé ìtumọ̀ ẹ̀jẹ̀ tí mo rí láti inú igbó wọ ìlú nìyẹn o pé ká gbé àdúrà dìde kí gbogbo wa máa gbàdúrà o eléyìí ẹ̀kẹta mo rí kẹ́ẹ̀gì 10 litre 25 litre ó pọ̀ káàkiri ojú títì ojú ọ̀nà olúwakílélẹ́yìí ọba sọ fún mi pé ní ọdún 2026 mi ò mọ̀nà tó fẹ́ gbà o petrol mi máa wọ́n o pé a máa ní ìdààmú petrol ni o mi ò mọ̀ o ìgbà tí mo rí ìkan ó bà mí lẹ́rù o torí wípé a gbọ́ pé Dangote ti ń ta epo gidi fún wa ṣùgbọ́n ìran tí mo rí mi ò mọ bí ó fẹ́ ṣe sí o mo rí i pé kẹ́ẹ̀gì káàkiri ojú títí ọ̀nà Olúwa sọ fún mi pé ní ọdún yẹn kí n sọ fẹ́yìn ọmọ ọlọ́run ní Nàìjíríà yìí wọ́n máa kó ìdààmú petrol wá o mi ò mọ àwọn tó fẹ́ wà nídìí ẹ̀ o kí Olúwa kó jọ kó bá wa dá sí o kí a jẹ́ kí ó wà nílẹ̀ ní ìtẹ̀síwájú mo rí aṣọ DSS àti aṣọ EFCC ó pọ̀ pàṣán ẹgbà wa wà ní inú ẹ̀ báyìí ẹgbà yẹn kún ẹgbà ńláńlá nínú àwọn aṣọ yẹn ó wá rìn káàkiri ó wá ń wọlé wọ̀nà mo wá béèrè kí ni ìtumọ̀ ẹgbà nínú aṣọ EFCC àti aṣọ DSS ọlọ́run àwọn ọmọ ogun sọ pé àṣírí tí mo rí yìí ìjọba àpapọ̀ ó máa lo EFCC àti DSS láti dààmú àwọn alágbára orílẹ̀-èdè yìí tí wọ́n bá fẹ́ yẹ̀ wọ́n lọ́wọ́ wò pé ihun tí mo rí nìyẹn o wọ́n á dádé gbẹ́lòmíì wọ́n á dádé purọ́ mẹ́lòmíì wọ́n á dádé kidnap ẹlòmíì ihun tí mo rí nìyẹn o Násùrù lọ́kọ́ ilẹ̀ o. ní ìtẹ̀síwájú mo rí bàbá wa Sunday Igboho àtàwọn bàbá Sunday Igboho ń yọ inú ẹ̀ dùn àwọn èèyàn jó wọ́n wà ní gbọ̀ngàn wọ́n jó ibi tá ti ń jó lójijì ó tún sunkún Olúwa kí ni túmọ̀ tí mo rí bàbá wọn bá sọ pé ìkan nínú ọ̀tá Sunday Igboho àti ọ̀tá ilẹ̀ Yorùbá yóò ṣubú ní ọdún 2026 pé ẹkún tí mo rí tó ṣẹlẹ̀ pé ìkan nínú ẹni tí gbogbo àwa ọmọ Yorùbá sì gbẹ́kẹ̀lé ní ìsìn ká gbàdúrà fún dáadáa ẹni tí gbogbo ọmọ Yorùbá ní ọkàn sí pé olóòótọ́ lẹ́ni ẹni kí ó má jáde láyé lójijì kí ilẹ̀ Yorùbá má sọ ògbóná gidi kan nù ní 2026 pé ìtumọ̀ ijó àkọ́kọ́ àti ẹkú èkejì nìyẹn kí Sunday Igboho gbàdúrà gbogbo alátìlẹ́yìn ní ti ẹ̀mí ní tara kò ní sọ nìkan kan wọn nù òun náà sì ní sọnù lórúkọ Jésù ìyẹn nípa ti Sunday Igboho eléyìí ẹgbọ́n tí ẹni tó ní ayé àtọ̀run tó fi hàn mí o mo rí bàbá Tinubu ní ọ́fíìsì ó kọ ìwé fáìlì nínú ìwé fáìlì yẹn lójijì báwọn èèyàn ṣe wọlé ó kà gbé fáìlì yẹn pamọ́ bó ṣe gbé pamọ́ kò pẹ́ ẹ̀ nígbà tí ó dìde tó tún wá padà jókòó mo rí wípé fáìlì tó gbé pamọ́ ó ti di ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ó ti di àǹkọ̀ ó ti di àǹkọ̀ ó ti kó sọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn tó ń yọ̀ tẹ́lẹ̀ nígbà tá à ń jọ jókòó gbogbo wọn bẹ̀rẹ̀ sí sunkún mo béèrè Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun kí ni mo rí Olúwa sọ pé tí mo rí tí ó bá padà tó wọlé ní ìjọba èké pé gbogbo nǹkan tó fẹ́ ṣe báyìí tó lè pa orílẹ̀-èdè lára àbí tó lè pa àwọn ọmọ Ọlọ́run lára nípa ariwo àbí kankan yóò dá dúró ṣùgbọ́n tó bá padà wọlé pé ìgbẹ̀yìn rẹ̀ ẹlòmíì máa sá kúrò Nàìjíríà pé ohun tí mo rí nìyẹn o àpẹẹrẹ tí mo rí nìyẹn pé ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ ṣe yóò tọ́jú rẹ̀ lẹ́yìn election tó bá máa wáyé yóò gbà. eléyìí mi ò mọ̀ bóyá ti ara àbí ti ẹ̀mí o mo rí ọ̀gá ọlọ́pàá Nàìjíríà mo rí pé ó kó ẹrù ẹ̀ jáde lọ́fíìsì
ní 2026 bó ṣe kó ẹrù ẹ̀ jáde bóyá nípa tara o bóyá nípa tẹ̀mí o bóyá ti kú mi ò mọ Ọlọ́run sọ fún mi o ṣùgbọ́n ẹ jẹ́ á gbàdúrà fún un. ní ìtẹ̀síwájú kí n tó lọ parí Olúwa gbé mi lọ sí ọ́fíìsì àwọn ECOWAS mo rí pé ọ́fíìsì yẹn gbiná ó dẹ̀ ṣubú ó dẹ̀ ń jó àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo wọ́n paná yẹn iná yẹn ò dẹ̀ kú títí a fi mú ìran yẹn kúrò lójú mi. mo wá béèrè Ọlọ́run àwọn ọmọ ogun kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí ọba àwọn bá sọ fún mi pé láìpẹ́ o ìjọba democracy láfíríkà yóò bẹ̀rẹ̀ sí ṣubú ẹ kọ ìran yìí lẹ o ìjọba democracy ní Áfíríkà yóò bẹ̀rẹ̀ sí ṣubú ní gbogbo àwọn kọ́ńtì wọ̀nyẹn káwọn èèyàn dẹ̀ bá wa gbàdúrà fún pírẹsidẹ́ǹtì Europe UK ká gbàdúrà fún ọmọọbabìnrin tó jẹ yẹn ká gbàdúrà fún lọ́dún 2026. ní ìtẹ̀síwájú mo rí Donald Trump ó wà lórí òfurufú wá yin ìbọn káàkiri ó yin ìbọn síbí gàù 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 Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí ọba àwọn bá sọ fún mi pé kí gbogbo wa dìde àdúrà Trump máa gbé wàhálà kan dìde tí ó affect gbogbo àgbáyé mi ò mọ tó lè yí ìran yìí padà àfi tó bá kú àbí kọ́lọ́run fàánú dá sí. eléyìí ní ìtẹ̀síwájú mo rí orúkọ VIP lójú ọ̀run ó pọ̀ lójijì ó bẹ̀rẹ̀ sí dipò sí ọba àwọn bá kí ni ìtumọ̀ tí mo rí Olúwa wípé ká gbàdúrà fún àwọn èèyàn olókìkí èèyàn pàtàkì ní Nàìjíríà lọ́dún 2026 pé kí àwọn èèyàn ńláńlá tó lórúkọ lágbàáyé àti ní Nàìjíríà pàápàá Nàìjíríà ká má jáde láyé mo rí àwọn ọ̀kan tí mo lè dárúkọ ṣùgbọ́n torí àwọn ọ̀kan kan ìdí kan tèkejì mi ò ní ìdá àti dárúkọ níbi adé yìí ṣùgbọ́n kí gbogbo wa jọ lọ máa gbàdúrà. síwájú sí mo rí fìlà orí Tinubu ààrẹ bàbá Tinubu mo rí pé ó ń fò káàkiri Tinubu wá ń lé fìlà yẹn ó ń lé bó ti ń lé tó ọwọ́ rẹ̀ ọba àwọn bá ní ká gbàdúrà o ìjọba Tinubu àti Tinubu máa wọ ìdààmú tó lágbára o ní 2026 o àfàdúrà nìkan o àdúrà lè ṣe o pé kí a gbàdúrà ewu ńlá wà nínú ìjọba rẹ̀ ewu ńlá dẹ̀ wà fún pàápàá lórí ìyàwó lórí Ṣèyí Tinubu ewu wà o ìrìnàjò wọn lákòókò yìí kí wọ́n mọ́nítọ̀ rẹ̀ o. kí n tó parí mo rí pé àwọn APC ń ṣe convention mo bẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì ó lọ káàkiri àwọn Nàìjíríà mo rí àwọn APC ń ṣe convention bí wọ́n ṣe ń ṣe convention yẹn mo rí pé wọ́n pín envelope fún gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pín envelope fún yẹn mo wá rí pé wọ́n jókòó sílẹ̀ ilẹ̀ wọ́n gbaga nídìí wọn lẹ́yìn tí wọ́n bá ti gba envelope yẹn wọ́n gbaga nídìí wọn mo wá béèrè Ọlọ́run kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ Olúwa sọ pé bá ṣe jókòó lẹ́lẹ̀ wọ́n dẹ̀ sunkún Olúwa sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó join APC ẹ̀kọ́ ìran yìí lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn pé ìwé envelope tí mo rí yẹn ní àìpẹ́ APC máa gbé ìjọba APC máa gbé àwọn kankan jáde tí ó jẹ́ pé gbogbo àwọn tí ó di camp wọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní lè lọ mọ́ wọn ò ní lè contest ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá gbé jáde máa fòdò owó wọn á fẹ́ lòmíì replace wọn ò ní lè function politically mọ́ wípé tí mo rí ni àwọn tí mo rí tó jókòó tó sunkún pẹ̀lẹ́ pé àwọn tó di camp láti ẹgbẹ́ míì wọnú ẹgbẹ́ wọn wípé àbámọ̀ tí yóò kẹ́yìn wọn ni mo rí yẹn àfẹ́tòrò ọ̀fẹ́ àtàánú bá ṣiṣẹ́ lé ní orí. ní kí tó lọ parí ẹ̀yin àyànfẹ́ mo rí àgbàrá ńlá tó gbé àsíá Nàìjíríà ìjì ńlá ló kọ́kọ́ dé tó gbé àsíá Nàìjíríà tó di àgbàrá tó wá gbé lọ àwọn èèyàn wá lé àsíá yẹn gbogbo àwọn èèyàn lé mò ń wò wọn ibi tá ti ń lé àsíá yẹn tá ń lé pẹ̀lú àgbàrá yẹn dẹ̀ wọnú igbó lọ pẹ̀lú àsíá yẹn mo béèrè Olúwa Ọlọ́run àwọn kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tẹ́ mú mi nìyẹn ọba àwọn bá ní pẹ̀lú Ọ̀nàsírì
Nasiru ọmọ mi ìtẹ́ rí yẹn Nàìjíríà lẹ́rí o, ìjọba Nàìjíríà àwọn èèyàn máa gbìyànjú. Ìjì àti àgbà tí orí yẹn ìbínú èmi Ọlọ́run ni o. Igbó tí ẹ rí tí àsíá Nàìjíríà wọ̀ lẹ́yìn wípé òpin ìrìnàjò Nàìjíríà ni mo rí o. Àfi tí orílẹ̀-èdè yìí nǹkan mẹ́ta ni mo sọ fún ọ Násírì, kórílẹ̀-èdè yìí ó yí padà sí èmi Ọlọ́run, kí n fàánú gbọ́ ọ̀ kí n pín wọn ọ̀ kí n rán ìjọba ológun láti gbàjọba wọn. Ẹ lọ kọ́ ilẹ̀ o. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà ayé Yar'Adua tí olórí kú tí ọmọ ẹ̀yìn gba ipò ó sì máa ṣẹlẹ̀ níjọba Nàìjíríà. Mi ò mọ àkókò yẹn o. Ẹ lọ kọ́ ilẹ̀. Mi ò sọ pé ìjọba wọn tó ń lọ yìí o, mi ò mọ àkókò yẹn, nítorí wàá sọ fún mi nìyẹn. Ní ìparí kí àwọn ọmọ Ọlọ́run kí wọ́n gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí. Ọba àwọn bá sọ fún mi pé iná máa ba nǹkan jẹ́ lọ́dún yìí, pé ká gbàdúrà lórí ìṣẹ̀lẹ̀ iná. Ó dẹ̀ máa fẹ́ pẹ́ kí òjò tó rọ̀ lọ́dún yìí. Olúwa ní ká gbàdúrà. Ohun gbogbo tó bá túmọ̀ sí k'Ọlọ́run kó jọ kó bá wa dá dúró. Ọlọ́run gbé mi lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin o, Senate àti House. Mo rí pé iná jó ń bẹ̀. Ní ọdún 2026 wàhálà ńlá máa ṣẹlẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin o. Wàhálà ńlá máa ṣẹlẹ̀ ní ilé House of Assembly tó máa ní agbára. Ọlọ́run dẹ̀ ní kí n sọ fún àwọn ọmọ Ọlọ́run. Mo rí òpó ńlá pílà tó ga sí òkọ̀run tí wọ́n fi àṣà Nàìjíríà dì tó dẹ̀ wó lulẹ̀. Ọlọ́run àwọn ọmọ ogun sọ wípé kí n sọ fún ẹ̀yin ọmọ Ọlọ́run, tí ìjọba Nàìjíríà bá máa dúró, ìjọba APC Nàìjíríà bá máa dúró, ọdún ilẹ̀ ti mà. Àpẹẹrẹ ńlá máa ṣẹlẹ̀ ní ọdún 2026 tí gbogbo èèyàn máa mà. Pàápàá láti oṣù August lọ, September, October, November, ẹ rí i pé irú ìṣẹ̀lẹ̀ abàmì tí ò ṣẹlẹ̀ rí yóò ṣẹlẹ̀ ní Nàìjíríà. Tí Nàìjíríà bá máa dìbò ní 2027 àti ẹni tí ó wọlé ẹ mọ̀. Torí Olúwa ní kí n má sọ nípa election 2027 pé ó sì kún ìṣẹ̀lẹ̀ kan lójú ọ̀run. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ni màá tó sọ ohun tí yóò ṣẹlẹ̀ fún ọ Násírì kó má bàa di òpùrọ́ níwájú àwọn ènìyàn. Finally, kí àwọn ọmọ Ọlọ́run gbọ́ eléyìí. Ìwọ́de ńlá, kí náà ń pè ìwọ́de protest. Mo rí àwọn èèyàn kó igi, wọ́n kó àdá, wọ́n kó kankan. Àwọn labour náà gbogbo wọn. Ìwọ́de ńlá máa wà o ní 2026. Omi ò mọ ọ̀nà tí ó fẹ́ gbà o. Tí ìjọba ò bá ibi kékeré kan ní àwọn èèyàn ní furasí kó tó máa di gbagba kárí ayé. Káwọn èèyàn dìde o, ká gbàdúrà. Mo sọ àwọn ọ̀kan yìí kí gbogbo á lè jọ gbàdúrà ni o. Olúwa yóò wà pẹ̀lú wa o. Ní ìparí Ọlọ́run àwọn ọmọ ogun ní kí n sọ fún àwọn ọmọ Ọlọ́run nípa election Ọ̀ṣun state. Nǹkan mẹ́ta ni mo rí o, kí ẹ kọ́ ilẹ̀ o. Mo rí àpótí ìbò ní Ọ̀ṣun. Mo rí pé wọ́n ṣí sílẹ̀, wọ́n pàdé, wọ́n kó ballot paper pẹ̀lú àpótí ìbò lọ. Ní èkejì, mo rí àpótí ìbò èkejì, mo rí pé wọ́n gbé ìwé sórí àkàdá ńlá sórí àpótí ìdìbò, mo rí pé wọ́n tó pàdé. Ní ẹ̀kẹta, àpótí ìdìbò ẹ̀kẹta tí mo rí pé wọ́n gbé àdá àti ìbọn sórí ẹ̀. Ọlọ́run àwọn ọmọ ogun sọ pé nǹkan mẹ́ta ló wà lórí election Ọ̀ṣun state tí wọ́n á fi bá ìjọba Adeleke jà. Èkíní, wọ́n á lo inconclusive system ní Ọ̀ṣun láti bá ìjọba Adeleke jà láti gbàjọba lọ́wọ́ ẹ̀. Èkejì, wọ́n á lo cancellation of word or constituency. Wọ́n á cancel àwọn election ibi tí Adeleke bá ti wọlé. Ẹ lọ kọ́ ẹ lọ. Ẹ̀kẹta, wọ́n á lo àwọn jàǹdùkú láti ṣe ìbò yẹn. Mi ò dẹ̀ ìbò sí lọ́sùn o. Tó bá jẹ́ tí mo rí yìí lé o, wọ́n kà fẹ́ yan èèyàn síbẹ̀.
wọn kà federal ló fẹ́ mú èèyàn síbẹ̀ mi ò lè wá sọ òkú sí tá a ní ò lè sọ torí mo sọ ní September mo rẹ́ bàbá Adeleke jó lọ títí lójijì ó tó padà ìràwọ̀ tó wà lórí ẹ̀ mi ò mọ ọ̀nà tọ́lọ́ fẹ́ gbẹ̀ bọ̀ tó ní àdúrà ó lè dàdúrà tó bá máa padà síbẹ̀ ìyẹn ti Ọ̀ṣun o eléyìí ẹsẹ̀ mẹ́ta tí gọ́vnà Ṣèyí Mákindé ṣẹ̀ tí ó bá lè máa bẹ Ọlọ́run ò bá dáa ẹsẹ̀ àkọ́kọ́ ó ṣẹ̀ ẹlẹ́dàá Sunday Ìgbòho ọmọ ìlú ẹ̀ ọmọ ẹ̀ federal fẹ́ wá pa sílùú Ọ̀yọ́ ó dẹ̀ torí political selfishness ó dẹ̀ fa akọ́nilé ikú lọ́wọ́ mo sọ́rí o kó tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ torí ọmọ orí ọ̀fẹ́ ni ṣùgbọ́n mi ò rí kankan lẹ́yìn election torí ìjọba yìí máa pa irọ́ lákàmọ́ tó jẹ́ pé kò lè bọ́nú ẹ̀. èkejì mo rí i pé ó ṣe orí adé tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ ń bẹ̀ yìí láti gbógun tì í lóòótọ́ bàbá yẹn lè má ní kankan ìgéǹṣe o bọ̀ kó lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. ẹ̀kẹta ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wípé ẹ̀kẹta ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ìrìnàjò tó dàpọ̀ mọ́ Wike ẹni ègún kó lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. ẹ̀kẹrin gbogbo àwọn tí ó dúró tì í láti di gómìnà àtàwọn tó sì wà ń bẹ̀ ní ìsìn ó dalẹ̀ gbogbo wọn tó bá ti lè tọrọ àánú lórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ibi mẹ́rin ó ṣeé ṣe kí àánú sọ̀rọ̀ lórí ìdájọ́ bọ́ mi ò rí pé wọn ò gba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ ẹ̀ mi ò mọ̀ mi ò ra màdúrà tó lè gbà I don't know ó lè wá gbé the right person o ó lè wá gbé the right person ṣùgbọ́n mo rí pé wọ́n gba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ ẹ̀ ní àfi àánú nìkan kí Ọlọ́run kí ó ṣàánú wa o eléyìí kí n tó dúró kí n tó parí ohun Olúwa alágbára ńlá kan yóò ṣubú nílẹ̀ Haúsá o ní ọdún 2026 o ní ìparí kí àwọn ọmọ Ọlọ́run ó fi eléyìí sí ọkàn kí wọ́n fi eléyìí sí ọkàn mo ti parí àsọtẹ́lẹ̀ méjì tó kẹ́yìn sí mẹ́ta lélẹ̀ mo rí àgbọ̀n ńlá tó rìn káàkiri Nàìjíríà tó rìn káàkiri ilẹ̀ Yorùbá bí àgbọ̀n yẹn ti ń káàkiri èéfín yọ ọ́nú ẹ̀ àwọn èèyàn sá mo wá béèrè àwòrán fọ́tò bàbá Tinubu tó wà nú àgbọ̀n yẹn mo wá béèrè pé Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí ọba àwọn bá ní kí n pẹ̀lẹ́ náà sùúrù tí ilẹ̀ Yorùbá bá ń retí ohunkóhun nínú ìjọba Tinubu pé òfo ni ṣùgbọ́n ọ̀kan ṣoṣo tí Yorùbá ní nínú ìjọba yẹn ó ní pé ọmọ wa ló wà ńbẹ̀ ṣùgbọ́n tá a bá retí pé nǹkan rere kan ó ń bọ̀ wá níjọba àti a máa rántí láéláé Olúwa ní kí ilẹ̀ Yorùbá ó gbàgbé ẹ̀ ẹ lọ kọ ohun tí mo sọ ẹ̀ sílẹ̀ Ọlọ́run yóò wà pẹ̀lú wa ẹ kọ ilẹ̀ kí torí ọjọ́ ọ̀la ká dẹ̀ gbàdúrà lórí ọ̀kan nínú àwọn gómìnà kí ìjọba yóò tó parí ní 2027 May kí gómìnà kan má jáde láyé ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀ ọba àwọn bá sọ fún mi pé bí wọ́n bá fi òṣèlú yàn ọba yẹn ẹni tán fi yàn kò ní pẹ́ ẹ kọ ilẹ̀ ní tí mo sọ yìí ẹ kọ ilẹ̀ kẹ má gbàgbé ó tí mo sọ yìí ẹ bá mi kọ ilẹ̀ kó wà nínú ìwé ìrántí títí láéláé tí wọ́n bá fi òṣèlú yàn ó lè má títí Jésù ó fi dé ó lè má kò tí ẹ sọ ó lè kò ní pẹ́ eléyìí ti gómìnà Wike àti Fubara ogun àkọ́kọ́ ó favour Wike bọ́ tó gbé kéde tí mo rí tá a bá gbàdúrà Fubara ni yóò favour kí n tó parí láti on the 1 sí on the 12 program I am blessed 2026 ìsọ̀run látago 11 sí aago kan tólúwa ní kí n tí mò ń ṣe gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ẹ jẹ́ á pàdé
tọdún yìí sọ wípé ọba ni mí, ìbùkún síwájú sí fún mi. Finally, kí n tó gbàdúrà fáwọn ọmọ Ọlọ́run, mo gbọ́ ohùn ariwo wípé mo rí nínú pípà pé Bello Túnjí ti kú káàkiri. Níbi tí mo ti ń gbàdúrà, Olúwa wá sọ fún mi pé Nasiru ọmọ mi, Bello Túnjí ò kú o, ó ń bẹ láàyè o. Mo wá béèrè pé Olúwa, wọ́n náà ti bọ́ǹbù ẹ. Olúwa ò sọ kankan jù bẹ́ẹ̀. Bóyá nípa ti ara o, bọ̀rí nípa ti ẹ̀mí, mi ò mọ̀ o. Ṣùgbọ́n ẹ jẹ́ á gbàdúrà. Gbogbo àwọn station tó dẹ̀ ń gbé program mi, ọba àwọn bá rán mi sí yín o. Gbogbo station tó ń bá mi gbé program mi ní ọdọọdún, gbogbo on the 1, on the 3 títí di ní oṣù January, February, March. Ọlọ́run àwọn ọmọ ogun sọ wípé kí ẹ máa lo 21 minutes láti béèrè àánú kárí ayé. Pé tí Násírì bá jẹ́ wòlíì Ọlọ́run, tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, Olúwa fi àmì hàn mí níbi báyìí, níbi báyìí. Mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo bẹ̀ yín ní ìyọ́nú Ọlọ́run, ẹ gbàdúrà fún mi kí n rí Kristi kí n torí kú. Gbogbo ohun tójú mi rí nípa òdodo lè dínkù pani, nípa òdodo, torí a lè defend Bíbélì, ẹlòmíì lè defend ẹ̀sìn, bẹ́ẹ̀ ni ẹlòmíì lè defend olórí àgbéyàn. Ṣùgbọ́n ẹ̀mí mọ́ ni mò ń defend, ìjọba ọ̀run mò ń defend, òtítọ́ ni mò ń defend. Àwọn mẹ́ta tí mo wà lẹ́yìn ẹni ẹ, iṣẹ́ ìránṣẹ́ mi dẹ̀ wà fáwọn mẹ́ta: elétí ẹ̀mí, ẹni ẹ̀mí, èrò ìjọba ọ̀run. Àwọn tó dẹ̀ sọ pé mo bá àkó obìnrin púpọ̀ kàkàkà, mi ò support obìnrin púpọ̀ kí ọkùnrin ó fẹ́. Ṣùgbọ́n Ọlọ́run, ẹni ìrìnàjò tí ò bá ti ṣe àlàáfíà mọ́, Ọlọ́run gangan ló ń jẹ́ àlàáfíà. Ẹni ìrìnàjò tí ìwàláyé Ọlọ́run ò bá ti sí mọ́, gbogbo ẹni tó bá rìn ìrìnàjò yẹn, you are wasting your time. Ẹni ìrìnàjò ìjọ ni o, iṣẹ́ Olúwa ní ìgbéyàwó ni o, ṣé ìwàláyé Ọlọ́run sì wà ń bẹ̀? Tí ìwàláyé Ọlọ́run ò bá ti sí, ìyẹn ni àlàáfíà. Gbogbo ohun tẹ́ ẹ bá rìn, gbogbo ìrìnàjò yẹn, bí ẹ̀mí wa bá sọnù lórí ìrìnàjò yẹn, Ọlọ́run ní nǹkan tó fẹ́ ṣe sí. Take note, kí tí mo sọ nìyẹn. Nípa ti ìpínyà, I'm telling you, the first solution tọ́lọ́run kọ́kọ́ ṣe nínú Bíbélì òun ni ìpínyà. Ní àtìkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àtayé, ayé wà ní jújù, ó sì ṣófo, òkùnkùn wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run àbàbà. And the first thing tọ́lọ́run kọ́ ṣe láti jẹ́ kí ayé ó ní ìtumọ̀, he make a separation. Ó ya òkùnkùn kúrò nínú ìmọ́lẹ̀, ó ya òkùnkùn àti ìmọ́lẹ̀. Òkùnkùn àti ìmọ́lẹ̀ ò lè jọ máa gbé kí nígbà tí Ọlọ́run bá lè pín òkùnkùn àti ìmọ́lẹ̀ ẹ̀yà, kí wá máa support pé kókùnkùn àti ìmọ́lẹ̀ máa gbé. If the woman is darkness and the husband is light, and bóyá ọkọ ni ìmọ́lẹ̀, ìyàwó jẹ́ òkùnkùn, ni àwa máa sọ pé ká máa gbé. Àwọn ní kọ́ńtẹ̀tì ara wọn. Olúwa yóò wà pẹ̀lú wa o. Olúwa yóò wà pẹ̀lú wa o. Ẹni tó bá wá ọmọ ìjọ yàtọ̀ sẹ́ni tó ń wá ọmọ ìjọba ọ̀run. Ẹni tó ń sọ ìrere ó yàtọ̀ sẹ́ni tó ń sọ ìhìn ẹ̀sìn. Ó yàtọ̀ sẹ́ni tó ń sọ ìhìn ẹ̀sìn. Mo gbàdúrà, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ gbàdúrà fún mi. Ogun àwọn ìránṣẹ́ Ọlọ́run kó má borí mi. Ogun òtítọ́ kó má borí mi. Ogun bí Ọlọ́run ṣe dá mi kó má borí mi. Torí mo gbà pé Bíbélì wí pé òdodo lè dínkù pani. Ẹ gbàdúrà fún mi torí Ọlọ́run, mo bẹ̀ yín. Ẹ gbàdúrà fún mi. Ẹ jọ̀ọ́ ní ìyọ́nú Ọlọ́run, mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kára. Ẹ pray fún mi. Till Christ will come, I will defend the truth. I will defend the journey of eternity. And I will defend Holy Spirit. I will not defend religion. I will not defend the scriptures. And I will not defend anybody. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ bá mi pín mẹ́sẹ̀gì kárí ayé kí ó lè dé gbogbo ibi tó fẹ́ dé. Èyí tó kù kí oòrùn ọdún yìí ó wọ̀ kò ní gba ọmọ, aya, ọkọ, ẹ̀mí, ohun rere lọ́wọ́ wa. Gbólóhùn èkejì, mo wí pé ní ọdún tuntun tí ó ń bọ̀ lọ́nà yìí, èmi àti wọ ogun tí ń bọdún jẹ́ lórúkọ Jésù kò ní bá wa wọnú ẹ̀. Májẹ̀mú tí ń bọdún jẹ́ kò ní bá wa wọnú ẹ̀. Ọfà tí ń bọdún jẹ́ kò ní bá wa wọnú ẹ̀. Gbogbo ẹ̀rí tí àwọn ọdún tó kù tó ti jẹ wá, Olúwa yóò san fún wa. And ó dẹ̀ máa jẹ́ congratulation year fún wa.
mo gbàdúrà fún wa ní crossover ọ̀la ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ ká pàdé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ comment. Whatever how bad or good your comment is, I love it because bíbélì sọ pé ohun gbogbo ní ṣiṣẹ́ pọ̀ fún rere. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó rí ni tó mọ́ni lójú, ọ̀pọ̀lọpọ̀ yá níbi tá a wà tó tẹ̀ lísì sí wa tó wò wá. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run, gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ ràn mí lọ́wọ́ so gbogbo ní ọ̀nà gbogbo tara tẹ̀mí tàdúrà ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé o. Next year I will see you in next year. Together we shall make eternity. A ó rí Kristi ká torí ikú. My name remain the same, Israel Nasiri Olúwagbéminidé. My number remain the same, 08038030562. Thank you.